Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV Muswobi. A rí pé adájọ́ ti sún ẹjọ́ náà sí ọjọ́ kẹfà oṣù kẹfà níbi tí wọ́n á ti gba gbogbo ẹ̀rí wọlé. Lójú ìran yín gangan tẹ́ ń wò ní bàbá Ìjẹ̀ṣà. Fún àǹfààní àwọn tí wọ́n wò wà nílé, kí ni orúkọ yín àti pé báwo ni? Sorry, please. Can you just speak in English, please? Bá a sọ̀rọ̀ yóò wá. Ọlárẹ̀wájú Omiyinka tí gbogbo àwọn èèyàn mọ̀ sí bàbá Ìjẹ̀ṣà ni ó ń sọ̀rọ̀. Mo kí gbogbo ẹ̀yin ará lé. Ṣàdédé la gbọ́ kú gbajúgbajà òṣèré Ìgbẹ́jọ́. Gbàtẹ́ gbọ́ ọ̀rọ̀ yẹn, báwo ni ó ṣe rí lára yín? Àti pé ṣé lóòótọ́ ni? Ó béèrè wo rẹ̀ ń béèrè. Nígbà tó ń ṣe ìsílé, alẹ́ èèyàn kún kékeré, ẹni báwọn ló ṣe rí. Inú mi ò dùn rárá ni. Ikú tó ń pojú pa ẹni òwe ló ń pa wọ́n ni. Béèyàn bá máa kú kó kú dáadáa. Kì í ṣe pé kéèyàn kàn dédé kú kókàn. I don't have much to say because I'm so confused. I don't know. It's a shock to me because it's my friend, it's my colleague, it's my brother. I love him so much. So I don't expect this. I think you saw him when he came here the last time. So I don't know. Ẹ̀rí nígbà yẹn tó wá nígbà tọ́rọ̀ wàhálà ìṣẹ̀lẹ̀ kan purọ́ mọ́ wa lọ́tùn lósì. So I don't know. Nǹkan tí mo ṣáà mọ̀ ni pé kí gbogbo àwọn olólùfẹ́ wa tẹ́ fẹ́ràn wa, ẹ má fẹnu nìkan fẹ́ràn wa. A kì í láhùn ká níyì. Ọlọ́run ò kì í ṣe nǹkan méjì fún yàn. Ẹlòmíì máa lẹ́bùn, kò ní lówó, á fún wọn lówó, wọn ò ní lẹ́bùn. So ẹni tó bá ti lákàrà, ó máa wẹ́ni tó lẹ́kọ̀ọ́ kiri. Ẹni tó bá dẹ̀ lẹ́kọ̀ọ́, ó náà máa wẹ́ni tó lákàrà kiri. Torí kò sóhun tá a mú wáyé, kò sóhun tá a máa mú lọ. Akọ́lé ogún, ara mọ́tò ẹgbẹ̀fà. Àkìtàn náà ni gbogbo ẹ máa já sí. Àṣekúkú ṣe ni tó máa fi máa rántí wa pé nígbà tí lágbájá wà láyé. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, bẹ́ẹ̀ ṣe rò pa tó, Ọlọ́run jẹ́ ká jù bẹ́ẹ̀ lọ. Ẹ jọ̀ọ́. A gbọ́ pé wọ́n ṣe àìsàn ráńpẹ́ nígbà tí ó tó di pé wọ́n. Bàbá Ìjẹ̀ṣà ṣe kọ́ lè wá sọ. Ṣé bí ẹjọ́ ìṣe lọ ní tẹ́yìn lọ? Bàbá Ìjẹ̀ṣà ló ṣẹ̀ bá wa sọ̀rọ̀ tán sí gbìyànjú láti bí wọ́n bí bóyá ó tẹ́ wọn lọ́rùn bí ẹjọ́ òun náà ṣe ń lọ, ṣùgbọ́n wọ́n ní àwọn ò fẹ́ sọ̀rọ̀ sí ẹjọ́ náà. Ilé ẹjọ́ gíga ni a wà ní ìlú Ìkẹjà níbi tí ẹjọ́ bàbá Ìjẹ̀ṣà ń lọ lọ́wọ́. A máa gbìyànjú láti bá àwọn agbẹjọ́rò wọn sọ̀rọ̀ kalẹ̀ mọ́ kúnlẹ̀kúnlẹ̀ ohun tó ṣẹlẹ̀ ní ilé ẹjọ́.
ẹ jọ̀ọ́ ṣe lè bá wa sọ nǹkan tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ lónìí àti orúkọ yín. Ok, orúkọ mi ni ọmọọba Káyọ̀dé Ọlágbéran. Nǹkan tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ lónìí ni pé a ní ẹlẹ́rìí mẹ́rin, so èyí ni ẹlẹ́rìí kẹrin tá a gbé wá tó jẹ́ Káyọ̀dé Ìjẹ̀rọ̀sì, ara wọn tó jọ ń ṣe nọ́mbàjà ṣẹ́rí ni, so tó dẹ̀ mọ̀ nípa ìwọléwọ̀de bàbá Ìjẹ̀ṣà àti princess pé kókó aṣọ nǹkan tó mọ̀ nípa àárín yìí ó tán. Ìjọ wo ni wọ́n wá sún ìgbẹ́jọ́ sí báyìí? Wọ́n ti sún ìgbẹ́jọ́ sí ọjọ́ kẹfà oṣù kẹfà ọdún 2022 fún láti ọjọ́ ilé pé bí atótónu address la máa pa ilé ẹjọ́ sọ̀rọ̀ lórí nǹkan tí àwíjàre ti àti àkọsílẹ̀ wa lórí ẹjọ́ yẹn tó jẹ́ recent address. Ọjọ́ la máa gbà wọ̀ ní ọmọ yàtọ̀. Ṣé bí ẹjọ́ yìí dẹ̀ ṣe ń lọ ṣe ẹ̀rí pé ẹ̀rí àbálò? Lágbà Ọlọ́run ni a ní ìgbà pé Ọlọ́run gbàkóso. Ẹ má bínú sọ. Please subscribe to FaceTV Africa and turn the notification on. FaceTV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV was Swoby.